Àwa encourage wa pé táwọn ọmọ bá kó secondary school ẹ jẹ́ kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ sí o àwọn kan ló ń bí wọn. Wọ́n invite yẹn síbi wàlímà kọ́dẹ̀ máa wí katakata. Àwa gbọ́ lẹ́nu odidi àfa odidi ìmọ̀lú kó ní Al-Qur'ani ò tó yẹn jẹ. Ẹ̀kọ́ wọn wé kọ́ mọ̀ dáadáa. Ẹ̀kọ́ wọn kéwú kọ́ mọ̀ dáadáa. Gbogbo ọmọ tẹ́ ẹ bá fẹ́ kó kéwú. Èèyàn kéwú tó bá ṣe wòlímà Kùránì. Nígbà tó délẹ̀ tó ní wùláyíkà. Aláwùdá mi rabbihim. Wàhùláyíkà humul muflihun. Ọmọ kìí ti àjà, ọmọ kìí òkè gbogbo bá kọ́ra dé, òkè gbogbo bá kọ́ra dé lẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ di báríkà, ọ̀rọ̀ rẹ̀ di báríkà o. Àwa náwó nǹkan. Bá a ṣe wá náwó tán lójú agbo, àwa gbà pé ọmọ yẹn ti dàfà. Pé dàfà o. Ọ̀nà rẹ̀ sì jì. Ó kàn mọ spelling ni o. Ó mọ ordinary spelling kò tí ì dàfà. Ẹ wá wo àwọn tó ṣe pé wọn kéde Kùránì lọ yìí. Àwọn ni lè mọ àmọ́ mọ́sálásí ńláńlá lónìí nílùú òfin lójú. Torí pé bí tókẹ́wù déhùn kò lè tó jẹ jìbìtì ní ekun. Jìbìtì ní ekun kéwù kò lè tó jẹ. Bàbá wa kan lábẹ́kúta lọ́mọ ìjàmbá foríjì wọn. Ìmáàmù Jàyé Tànà lábẹ́kúta. Ó kọ wọn ni kéwù tó mi jẹ. Ó kọ tí wọn nu. Kéwù jẹ kí ni o? Ó tó mi jẹ. Ìgbà wọn kéwù ń dojú àmì ló tó wọn jẹ o. Gbogbo ẹni bá lọ lé kéwù tẹ́ ẹ gbọ́ bó ṣe wòlímà Kùránì kéwù ò lè tó jẹ láyé. Jìbìtì ní ekun yóò fò lè kun ní. Yóò fi gbájú ẹ̀kún yóò gba àwọn jàmáà lójú. Yóò wò kèrè jẹ́ lóòrọ́ lòun hàn. Láì rí nǹkan kan. Sọ̀tọ́rí bẹ́ẹ̀ kéwù kú ọ̀bá wọn. Bọ́bá kéwù wòlímọ̀ tán tó tó gba ṣàádà. Ó gba ṣàádà dáadí, ó gba ṣàádà sánáwì. Kò lè tó jẹ. Ẹ̀yin máa ń bẹ̀rẹ̀ gbọ́n tí mo wí. Èèyàn tó gba ẹ̀mọ̀ owó tó ti lọ gba ṣàádà. Wọ́n ní àwọn ọmọ mi gba ṣàádà o. Ṣàádà ò tó yàn án jẹ. Yóò fi jìbìtì kún. Ṣàádà sánáwì, ṣàádà ìdádí kò tó jẹ. Ṣé ẹrẹ́ ni tó parí sánáwì tó lọ gba ṣàádà sánáwì? Ṣé ẹ̀ mọ ibi tó kéwú dé ni? Bí ìgbà tó ọmọ jáde secondary school lálẹ́ àkè tó ṣe WAEC, wọ́n ṣe rí nìyẹn wọn yàtọ̀ síra wọn. Secondary school certificate ti ilé kéwú là ń pè ní ṣàádà sánáwì. Ṣé tọmọ yín bá jáde lálẹ́ àkè nísìnyí tó ṣe WAEC tó kò mí? Ṣó lè di professor? Ṣó ti di professor nìyẹn? Ṣó lè lọ di lecturer ní LAUTECH? Ṣé wọ́n lè fún iṣẹ́ ìjọba? Wọ́n dàgbà bá fún iṣẹ́ ìjọba yóò mọ̀ bá wọn sí géètì ni. Sòtórí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ mọ yín kó lọ yunifásitì lẹ́yìn tó bá kúrò ní alhaq tó parí WAEC bẹ́ẹ̀ náà lẹ gbọ́dọ̀ sáré pọ́nmọ tó gba ṣàádà ní kéwú náà gbọ́dọ̀ lọ yunifásitì kó lọ kéwú sí wọ́n kéwú yunifásitì o. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó àbárẹ́ ni sọ fún ọ, ó yẹ kó jí kí wọ́n lọ wùyọ́ sí Ìsìlámù ni. Wọ́n ní kó wá jẹ sàárà onílẹ̀ fún. Ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ bá nílà yín o. Torí gbogbo ẹ̀ tó bá jí aṣáájú tẹ́mi ẹ̀ bá ti ga tí kíburú ẹ̀mí ìgbéraga bá ti ń bẹ lára ẹ̀ ọlọ́jọ́ gúnlẹ̀ ayọ̀ ni gbogbo àwọn tó kó lẹ́yìn ọlọ́mọdé ọ̀dà àwọn sínú gbóni káàfọ́ ọdẹ bóde kó àwọn aṣọ lẹ́nu rẹ̀ pé Al-Qur'ani ò tó jẹ Al-Qur'ani gínà láàfọ́ kíraba àdáwù Al-Qur'ani yìí káàfọ́ akọ́dẹ̀ wí lẹ́nu rẹ̀ ìmọ̀wó ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwò ni kéwò lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwò tẹ́ ẹ kéde fi ń dá wàhálà lẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ èyí tí ń ṣẹlẹ̀ lákòókò rẹ̀ yìí sọ gbọ́ nínú ìtàkọ́ ṣẹlẹ̀ sí Màmú Kakari l'Ògbómọ̀ṣọ́ kó o lè mọ̀ wípé kéwù tó lóòkè ìmọ̀tọ́ ọlọ́mọ láyé fún àkókò wúlò ọmọ tó ṣẹlẹ̀ lákòókò tiẹ̀ ni àkó tiẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ńlárí Ìmáàmù ti ń yájú sọ́ba kó ṣẹlẹ̀ rí l'Ògbómọ̀ṣọ́ ẹjọ́ bá mi sí program yìí ẹjọ́ dọ́dọ̀ Ìmáàmù onígbéraga yìí ìgbéraga rẹ ti pọ̀ jù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní itlubul ilm min mahdi ila lahdi ó ṣe fìyẹn kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ pé ẹ má dákẹ́ ẹ wíwá ìmọ̀ o ẹ jẹ́ kí ìmọ̀ yín ọmọ pọ̀ sí o ẹ má káàárẹ̀ o kí àfa ọ̀yìn Ìmáàmù kọ́dẹ̀ lanu gbàgà pé Al-Qur'ani ò tó jẹ odidi Ìmáàmù lu kó wá sọ pé Al-Qur'ani ò tó jẹ ìmọ̀ wo ló tó tó Al-Qur'ani bẹ̀lẹ́ pé yóò ju Qur'ani lọ kéwù ló tó Al-Qur'ani bẹ̀lẹ́ pé yóò ju Qur'ani lọ kéwù wèrè tẹ́ kẹ́bi náà lẹ́bi ń sọ ọmọ dọ̀tà bẹ̀bẹ̀ ẹ̀ ń sọ bàbá dọ̀tà ọmọ ẹ̀ ń sọ kó àtìyàwó dọ̀tà ara wọn gbogbo tí àwèrè tẹ́ kẹ́kiri sẹ́bẹ̀ nìkan lọ́kọ́ ẹ̀yin tẹ́ bá ka tí ò ní tíà tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ sí èrè ẹni tó kọ́ kíni kó wọ́n yà gbogbo ẹni ọba ní ìmọ̀ tí ò lẹ́kọ̀ọ́ ò ní kankan ìmọ̀ wo ni mo lórí burúkú tẹ̀ wá kiri kó didi Ìmáàmù lọ́dẹ̀ lánàá gbàgbà pé Al-Qur'ani ò tó jẹ Al-Qur'ani la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ìwà Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àṣìyàn ni ẹ wàláhì àṣìyàn ni ẹ àwọn ará Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ pé àwọn sì ń kẹsẹ̀ wàláhì astaghfirullah àṣìyàn ni ẹ ọ̀tọ̀ ní ká fún yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀
ọ̀tọ̀ ni ká máa condemn bẹ́ẹ̀ bá fẹ́ condemn gbogbo kéwú tẹ́ kó fẹ́ condemn gbogbo fans ṣé Kùránì Al-Qur'an irú mọ́mù wo ni mọ́mù Ògbómọ̀ṣọ́ yìí atakaburu wọ́n ní ìwọ ìgbéraga wọ́n ní bọ́lá bá olówó rẹ dé ìgbéraga ni wọ́n máa bá olówó òun dé ní ìparun ìwọ dídì mọ́mù ìlú tọ́jà pé àwa ìwà inú ẹ̀ tá a ṣẹ̀ ń jẹ́ oyè ọpẹ́ ìmọ̀ọ́mù ọba ìlú kì í ṣẹgbẹ́ àfa ṣẹ́fí gbà tá a sọ fún ọ ló tó gbà yìí pé ọba ìṣẹgbẹ́ àfa ṣéwọ̀n ló pèrè ẹ̀ ní mọ̀mù ló pèrè ẹ̀ láàfà ló pò kéwù ìwọ tó ké náà kọ̀ṣẹ́ kọ̀ ń bẹ̀. sọ́ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ní àbọ̀tẹ̀ ẹ̀sìn yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì àtúwọ́ sọ kọ́dà o béèyàn bá kéwú tán tó parí ìdàdíyà béèyàn kéwú tán tó parí sànàwíyà tó bá dúró bẹ́ẹ̀ kì í ṣẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn wa láyé tá a wà yìí wàá lọ jámíà ni wàá lọ yunifásitì tó bá parí sànàwí torí pé gbogbo ẹni tó bá sọ pé òun parí sànàwíyà òun ò lọ ibì kankan mọ́ èyí tó kù ní pé kóun jókòó kóun máa ṣiṣẹ́ àfà láyé tá a wà yìí ó fẹ́ di gbájú ẹ̀ fún ni ó fẹ́ kọ́lé ń bẹ̀ tí wàá kọ́lé ńláńlá ó fẹ́ ra mọ́tò ńláńlá ń bẹ̀ ó fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tọ́mọ fún ọlọ́njẹ ó fẹ́ bímọ ọ̀lẹ́dẹ́ bá nàbí sọ pé tàṣàwùjù àlùwàlúùd fa inni mukafirun bikum al-umam yawm al-qiyamah ó fẹ́ ṣe súnà nàbì yẹn sallallahu alaihi wasallam báwo ló ṣe fẹ́ bọ́ ìyàwó mẹ́rin báwo ló ṣe fẹ́ bọ́ ọmọ rẹ́rẹ́rẹ́ kódà kó ṣe pé ìyàwó ẹyọ kan náà ló fẹ́ báwo ló ṣe fẹ́ bọ́ tí wàá kọ́lé tí wàá ra ọkọ̀ tí wàá náà fẹ́ máa wá gbádá ó fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ pẹ̀lú pé o parí sánáwì láì fi nǹkan mí kún lásìkò tá a wà yìí nígbà tí wọ́n máa sọ òun náà wá ń fi rẹ̀ wé ṣé Ádámọ̀ pé yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni ṣé Kàmálì lọ máa gbọ́ gbogbo ìwọ tó o bá ń sọ pé ilé ẹ̀kẹ́ yunifásitì wo ni ṣé Ádámọ̀ lọ yunifásitì wo ni ṣé Kàmálì lọ ó tiẹ̀ kọ́kọ́ ń yẹpẹrẹ àwọn bàbá yẹn náà ìyẹpẹrẹ wọn ni kó máa fi ara tiẹ̀ kàn bí àwọn who are you lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn ta ni ìwọ kí ló jámọ́ kí ló jẹ́ kí ló mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣé Ádámọ̀ tó o fi ń fi rẹ̀ ewé wọn kí ló mọ̀ kí ló jámọ́ kí ló jẹ́ tó bí fi rẹ̀ wé Sheikh Kamaluddin Al-Adabi àti gbogbo àwọn afọ àwọn àgbààgbà àtàwọn tó ti lọ́nu àtàwọn tí wọ́n ń bẹ kí ló já mọ́tò fi rẹ̀ wé wọn kí ló já mọ́tò fi rẹ̀ wé Sheikh Habib ayédàbà náà ní lórí Mudirul Markaz kí ni wọ́n jẹ́ tó fi rẹ̀ wé àwọn yẹn kí ló jẹ́ máa wá gbọ́ gbogbo wọn tó bá ń sọ pé yunifásitì wo ni Sheikh Adamu lọ yunifásitì wo ni Sheikh Kamali lọ jẹ́ fún wa ní ìró ìdùnnú kan ìró ìdùnnú tiẹ̀ ni pé ìyá táwọn olùjẹ ìwọ ni wàá jẹ torí pé ntọ́ bá àsìkò tiwọn mú ni wọ́n ṣe ntọ́ bá gba wọn mú òun ni wọ́n ṣe àsìkò tí wọ́n sì ní wọ́n ti lò ó wọ́n ti lọ àwọn ò sì jìyà lásìkò wọn torí pé ntọ́ bá gba wọn mú nìyẹn ìwọ jókòó ń bẹ o jókòó lójú kan má kúrò lójú kan máa bá bó ṣe ń ba lọ yẹn lọ ìyá tí wọn jẹ ni wàá jẹ ó tún wá ń fi rẹ̀ wé àwọn ọmọ Sheikh Adamu ó ń fi rẹ̀ wé àwọn ọmọ Sheikh Kamali ó mọ̀ wípé Yorùbá sọ pé àtò ẹṣin àtò eré la fi bí ẹṣin àtò eré la fi bẹ́ sí ìjọba àti bímọ ìlú ló ti jọ máa gùn lọ ìkan náà kọ́ wọ́n fi rẹ̀ wé ó fi rẹ̀ wé àwọn ọmọ àfẹ́ ní ńláńlá bí kan náà àwọn ọmọ Sheikh Adamu bá dé bí ìní ìsìn kódà kójó bẹ̀rẹ̀ ọmọ tá a gbọ́ pé Sheikh Adamu ló bí eléyìí kódà kójó bẹ̀rẹ̀ fọ́ra wa láàmú dáwùjọ fún abẹ́gbà ìkùnà àwọn ọmọ àfáà wa abẹ́gbà ìkùnà àwọn àfáà wa láàmú wí kó tó kú òbí ó lè gba 500,000 ó lè gba 1 million kí là ń pọ́nlé lára wọn à ń pọ́n àwọn àfáà wa lé lára wọn bí àwọn ọmọ Sheikh Adamu àtàwọn àrọ́mọdọ́mọ wọn bí wọ́n ṣe máa gba owó lọ́nu táyé òfin ní jáyé mọ́ àwọn ọmọ Sheikh Kamali bí wọ́n ṣe máa gbà lọ́nu táyé òfin ní jáyé mọ́ wọ́n máa gbé ọkọ̀ fún wọn ni wọ́n máa gbé mọ́tò fún wọn ni ọlá kí ni wọ́n ń jẹ ọlá àfáà wa ti ń bẹ lára wọn ni wọ́n ń jẹ bí wọ́n ṣe máa jẹ lọ́nu láíláí ìwọ wá ń fi ra tiẹ̀ wí àwọn yẹn jókòó ń bẹ̀ ìyá tí wọ́n jẹ ìwọ lọ́ọ́ bá wọn jẹ sòtòrí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá parí ìdádí tẹ́ ẹ parí sánáwì tó o bá fẹ́ nítumọ̀ láwùjọ tá a wà yìí má dá àwọn tí wọ́n ń tàn ẹ̀yẹn lóhùn tó o bá dúró bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ kọ́lé ńláńlá o fẹ́ lo mọ́tò ńláńlá o ti ṣetán láti fi jìbìtì kún ṣùgbọ́n tó o bá fẹ́ fi jìbìtì kún sáré kó o lọ wá ẹ̀kọ́ sí i báwo bá wá fẹ́ kéwú sí i pé ìyẹlẹ tí mo kéyìn náà tó bóyá kò yẹ jù bẹ́ẹ̀ lọ àbí tó wù ẹ́ nìyẹn lọ wá bísínẹ́sì tí wàá máa ṣe lọ́nà halal lọ wá okòwò tí wàá dálẹ̀ lọ́nà halal ṣùgbọ́n kọ́ ọ lájókòó gẹ́gẹ́ bí àfà mo ti kẹ́ sánáwì tán mo kéde àdínà ojókòó jìbìtì ló wù ẹ́ kó o fi kún ibi ó bá wù ẹ́ kó o sunkún dé báwo ti máa wí lò. sòtórí bẹ́ẹ̀ ẹ̀yin òbí lèmi wá ń bá wí gangan ẹ má tẹ̀lé àwọn àfà àti wọ́n ń dayé rú o ẹ má tẹ̀lé wọn báwọn ọmọ yín bá parí ìdádí tí wọ́n parí sánáwì kéwú tó kú o ẹ jẹ́ wọn lọ yunifásitì